bàbá ọlọ́pọ̀ yẹn sì máa fún mi lówó bàbá líle ni ó dẹ̀ understand the pain ọmọ líle torí ẹ̀yin bàbá yẹn ti máa ń tẹ́wọ́ fún mi tí ẹnu mi fi gba whatever tó bá wù mí láti sọ òun yí pé ìní padà wá sílé ẹ wá bèrè nǹkan kan ìní I don't go to people tó bá lé tán máa post account number mi ní ẹ sì sokosokosoko náà lẹ́ẹ̀dàkẹ́ ẹ tún máa tẹ́wọ́ mi náà ni kò sí ní abẹ́ ṣe sí. ọmọ bàbá lérè ṣìtú ó wà lọ́dọ̀ Oríyọmí Àṣàtì kí lẹ́ ń sọ yìí ó yé Oríyọmí ó sì yé bàbá lérè ó. ẹni ọba ti ń bá mi bọ̀ sí pé ìyá ọ̀rẹ́ ti bí mo ti máa ń ṣe tẹnu mọ́ pé irúfẹ́ èèyàn tí olówó jẹ́ rèé olówó máa ń lò yàn ní users ni wọ́n. èmi ò ní ẹ mọ́ di gómìnà wà láìláì tí ò bá sínú pátì tẹ wà yìí pátì náà sì tún kọ́ ló wá jẹ́ problem àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn yín ìka ayé àti ọ̀run ni tán jẹ́ olórí fún yín tán fi ọwọ́ yín sínú ẹ̀fẹ́ kẹ́ wá dúró fáwọn. ẹ̀yin olówó tó máa ń lo olówó ẹgbẹ́ tí yín náà this is someone who has been making money for the past 30 something years old. Oríyọmí Àṣàtì gbogbo táwọn èèyàn sọ yẹn bẹ́ẹ̀ di gómìnà wọ́n á sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀ di rẹ́pù wọ́n á sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀ di pírẹ́sídẹ̀ntì wọ́n á sọ ẹ̀ẹ́kà mọ́tú kú òní. tó bá ti wọ̀ tó lówó bá ti rẹ́rìn sí ọ ṣe ni kọ́ ọmọ bóyin padà ọmọ yẹn tẹ gba payment yẹn before service wo. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. kí o tún máa serve an example ọmọ amọ̀kẹ́ tí ò ní gbọ́ but at least kó tún máa serve an example tí ẹ tún fi lè mú láti sòdù wọn ilé ayé yín pé rich people are nothing but users. méjèèjì yẹn ò papọ̀ báwo ni yóò ṣe máa wá tí ó jẹ tí wọ́n ń sọ pé kọ́ máa sìn ọ́ lọ́fẹ̀ẹ́ pé ìyẹn ni ìwọ ń pè ní loyalty géńgbò bá wá yá ọ̀ wá sẹ̀sùn oore fún kí ló ń tí òkúkú ṣe sanwó sáfíìsì ẹ̀ ká yọ loyalty kù ń bẹ̀ ká má wulẹ̀ fi loyalty kún kò ní di loyalty náà ẹni tẹ́bí ń pa lòún bá dì gba sáfíìsì ẹ̀ kó sanwó ẹ̀ fún kọ́ máa bá tiẹ̀ lọ kí là ń fi loyalty ṣe láàrin ẹni tó ti yú àtẹ̀ntẹ́bí ń pa kí là nídìí ẹ̀ fún kí là nídìí ẹ̀ fún so tó bá wù ẹ́ má stand the grand yẹ má stand the grand yẹ tó o bá déwájú olówó wípé I want to be paid for my service I want to be paid for my service I am not here for loyalty shenanigans àbí shenanigans lẹ́ ń pè I am not here for that I want to be paid for whatever service I am rendering here. I've been called to so many meetings lẹ́sìn wò mí mo ti wà ní round table pẹ̀lú people of timber and calibre nílẹ̀ yìí ariwo I must get paid ni mo máa ń pa I must get paid I must get paid so àwọn tó bá dẹ̀ ti jẹ́ wípé èròǹgbà pé àwọn fẹ́ lò mí ni wọ́n ní lọ́kàn tẹ́lẹ̀ wọ́n yà tètè dìde wọ́n bá tiwọn lọ wọn ò ní tẹ́lẹ̀ ọ́fà mi nìyẹn pápápá èmi náà dẹ̀ ti gbalé mi lọ ṣùgbọ́n àwọn tó bá ní tí wọ́n lè ọ́fà àwọn á sọ okay àti gbọ́ àti mọ̀ pé kí ni òun nu aginjù ní ọ́ àti mọ̀ pé ń tọ́jẹ̀ lọ ń wá káàkiri wá farabalẹ̀ má wọlé àmà fún ẹ lówó iṣẹ́ that is just the fact that is the fact tó bá ti wù ẹ́ tó bá ti déwájú olówó mọ́tò wọn ti ẹ́ páàkì ságbàlá ilẹ̀ ní kan lọ ganu sí kan mọ́ wò bóyá wọn ló ní bóyá ó kọ ẹni bẹnu rìsíìtì gbogbo létí ẹ kọjọ lọ sẹ́yìn kùlé nkankan ìyẹn ní kó lọ mọ́ ẹ̀rọ ká máa sọ kí ẹ èrí èmi náà lórí àpèsìn you are about to ṣiṣẹ́ ọ̀fẹ́ eyín ìwòye ní kọ́ ọmọ fẹ̀ káàkiri inú ilé wọn ó ti yẹ you are about to ṣiṣẹ́ ọ̀fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ ló tún fẹ́ ṣe yẹn eyín ìwèrè ní kọ́ máa fẹ̀ káàkiri tó o bá ti dé ibikíbi ọjọ́ ní olówó ọjọ́ ní akúṣẹ́ ọjọ́ ní ẹ̀tálíkà ọjọ́ ní whoever torí kó jẹ́ stand on business èmi máa ń stand on business that's why people don't like me tẹ́ bá lọ wo list àwọn tí wọ́n pé àwọn kórìíra mi lẹ́nìí tálíkà kankan ò kórìíra mi àwọn olówó náà ni ò like mi kí dẹ̀ ní reason tí mo ò ṣe like mi ni wípé I refuse to work for free èmi fẹ́ gbowó iṣẹ́ mi ni I refuse to work for free. Èmi fẹ́ gbowó iṣẹ́ ìtọ́jọ́ tèmi ni. So whenever they call me, tí n bá ti ń tẹnu mọ́rọ̀ owó, they excuse me, wọ́n á ní kí n máa lọ. So nígbà tó bá máa sọ̀rọ̀ mi lójú àwọn mẹ̀kúnnù tí ń tọrọ jẹ lọ́wọ́ wọn á sọ pé ọmọ yẹn ò lóyà, ọmọ yẹn ò ṣe bá. Why must I lóyà? Kí ni reason tí mo fi gbọ́dọ̀ lóyà? Ṣé bí mi fẹ́ jẹun ni? Owó ń jẹ́ tèmi lèmi ń wá káàkiri mi ìdẹ́ sọ pé kẹ́ ẹ bùn mi, mò ń wá láti ara òógùn mi ni. So tẹ́ ẹ bá nídìí mi, ẹ sanwó sáfíìsì mi fún mi. Kò sí ó simple. Ó simple now. Kíní kan ìràwọ̀ ni ẹ lò tẹ́yì lẹ́ni tó ti make owó for years for the past 30 years kíní kan ìràwọ̀ ni wọ́n lò tẹ́yì ó ní wọ́n dẹ́yẹ sóhun nígbà tí wọ́n gba mandate wọn ó ní wọ́n dẹ́yẹ sóhun nígbà tí wọ́n gba mandate wọn ìtọ́sọ nìyẹn èyí tó tún wá break heart mi jù nínú ọ̀rọ̀ yẹn òun ni wípé wọ́n tún wá padà wá consult òun again ni pé òun wá tún sọ pé ọ̀dà èyí ò ní rí bí ìsìn tọ́ lọ o ó ní ìgbà tí òun máa padà find out ó di wípé àtọwọ́ eléyìí tí ẹ tiẹ̀ tún wá fẹ́ kó wọn wá ṣe yìí àtọwọ́ ti tẹ́lẹ̀ wọn ò tiẹ̀ tún wá fẹ́ ṣe kọ́bọ̀ tẹ́rì pọ̀ ọmọ èèyàn burú nígbà tó o ti rí mansion ilé tó lọ rẹpẹtẹ bí ọlá ọlọ́run tó o ti rí àwọn ọkọ̀ jáǹtì rẹ̀ ò ní lè jiyàn kò sí ìdí tí fi ń fún ọ ní gbogbo story tí ń fún ẹ yẹn ju wípé ó fẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ọ̀fẹ́ láti àsìkò yẹn lọ kò sí rísì tí fi ń fún gbogbo story tí ń fún ẹ yẹn you have no business nílé olówó kò sí tó kàn ọ́ pẹ̀lú iye èèyàn tó ti ràn lọ́wọ́ ṣiṣẹ́ gbowó ẹ kó dẹ̀ get out
ṣiṣẹ́ gbowó ẹ kó get out. Èèyàn bá ní gbogbo Nàìjíríà tó bá pè mí wá ṣiṣẹ́ nílé ẹ̀ ń gbowó mi máa dé get out. In interest kí n tèmi kí ló kàn mí pẹ̀lú Lamborghini furasi tó ní ìyẹn gẹ́ ní òtún máa jẹ́ kí n fura sí ọ. Ìwọ ń gun Lamborghini furasi, èèyàn ń gun Lamborghini furasi, ẹ̀ sì fura sí. Èèyàn ń gun Lamborghini furasi, ẹ̀yin ò sì fura sí. Irú ẹni bẹ́ẹ̀ ni ẹ̀yin tó wá ń sún mọ́ ibi ibẹ̀ ni wọ́n tún ti wá ń ṣiṣẹ́ ọ̀fẹ́. Ẹ á sọ kí bóyá dáàbì máa ràn mí lọ́wọ́, bóyá kàn fẹ́ test mi wò ni. Who go help you no go stress you? Ìyẹn ni mo fi gbá ti èyí tí wọ́n ṣe dẹ̀dẹ̀ káàkiri Ṣàngó. Who go help you no go stress you? Ẹni tó bá máa help ẹ, have no any business in stressing you. Ọlọ́pọ̀ èèyàn ò gbéṣẹ́ kankan fún mi rí nínú ìgbésí ayé. Iye owó bàbá yẹn tó ti wà lọ́wọ́ mi. Ọlọ́pọ̀ èèyàn ò gbé iṣẹ́ ẹyọ kan báyìí fún mi rí nínú ìgbésí ayé. Iye owó bàbá yẹn tó ti wà lọ́wọ́ mi ń lè sọ. So who go help you no go stress you? Who go help you no go stress you? Ẹyẹ máa ṣẹrú olówó kí. Who go help you no go stress you? Ẹ jẹ́ kí kankan ilé yín ọ̀tá yín dì. Who go help you no go stress you? Ẹ dúró nílé yín náà díẹ̀. Who go help you no go stress you? Ẹ máa stand on business. Kò mátà wájú ẹni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wà. Who go help you no go stress you? Ẹ máa stand on business. Iwájú ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wà lórí ilé ayé. Ẹ máa stand on business. Yes sir, iṣẹ́ tẹ́ fẹ́ gbé fún mi lé sir. Quotation rẹ̀ rèé, iye owó tí máa gbà lélẹ́ yìí. Iye owó tí mo máa gbà lélẹ́ yìí dẹ̀ gbowó ẹ̀ kò ṣiṣẹ́ kò get out. Gbowó ẹ̀ kò ṣiṣẹ́ kò get out. Olówó ló jẹ gbèsè jù láyé yìí because wọ́n feel pé àwọn wà untouchable. Olówó ló jẹ gbèsè jù láyé yìí because they are always feeling untouchable. Wọ́n á ti wé ẹ pé kí ni irú eléyìí lè ṣe fáwọn. Báwọn bá ti ẹ̀yàn eléyìí tà gan yàtọ̀ pé bóyá èèyàn yín ẹ̀yàn jẹ. Báwọn bá yẹn eléyìí tà kí ni ó tẹ̀yìn ẹ̀ yọ. So wọ́n ti wí ẹ wọ́n ti mọ̀ pé o tó nǹkankan o jẹ́ nǹkankan ọgọ́rùn-ún ẹ̀ ò tó nínú ẹni tí ń bá wọn fa nǹkankan nínú ayé. So wọ́n á kàn wulẹ̀ yẹn jẹ fébé and then nǹkan kò dẹ̀ ní padà ṣẹlẹ̀ because kèkúkú ṣe ìwọ ni ẹni àkọ́kọ́ sí wọn yẹn jẹ. So it has nothing, kò jẹ́ nǹkankan sí wọn. It's literally nothing to them. Wọ́n á kàn yẹn jẹ fébé wọ́n ṣe máa yan every other people náà jẹ. Wọ́n á kàn lù ẹ́ wọ́n á dẹ̀ trash ẹ. So you are nothing to them. Tó lówó bá ti wá rẹ́rìn sí ẹ tó bá ti wọ̀ ẹ̀yin wèrè bí ẹ̀yin ikú ní kò mọ̀ fẹ́ padà. Mọ́ tètè ló là á ká ẹ bí i. Kí ló lè mú máa yìí? Mọ̀ wá mọ̀ nice to me all of a sudden. Ta lè mí? Ó yẹ kí lè ká ẹ tètè sọ fún ẹ wípé ẹni nílò nǹkan kan lọ́dọ̀ ẹni. Nobody is being nice to anybody for no reason. Nobody is being nice to anybody for no reason. And then kò sí ẹni kankan kò sí nǹkan kan tó jẹ́ nǹkan ọ̀fẹ́ láyé. Bọ́ọ̀ bá padà sanwó lónìí or sanwó later. So nothing is free even in Freetown. Tó o bá sanwó lónìí o máa padà sanwó létà ní tó o bá padà san létà yẹn làwa lè mọ̀mọ̀. So bóyá jẹ́ nìyẹn. Ṣé kò wá ṣẹ báyìí? Mo ní ṣé kò ṣẹ báyìí. Mo sọ wípé user ni olówó, rich people are users. Nínú ìgbésí ayé kò sí ní tó lè mú olówó wá ronú pé ọ̀dọ̀ ọmọ tálíkà lọ́kàn tó ń fẹ́ lọ́mọ bá ṣọ̀rẹ́. Tó bá ti rí olówó tí ń sọ wípé ọ̀rẹ́ mi ó ti rí potential kan ní èé ṣọ̀rẹ́. Tó bá lówó tí ń sọ pé ọmọ mi ó rí potential kan ní èé sọmọ ẹ̀ ó lọ́mọ tiẹ̀ náà ó lábúrò. Olówó tí ń kálá ẹbí tiẹ̀ olówó ń kálá ẹbí tiwọn táwa nìwọ. Who are you by the way and by the bush? Ta nìwọ. So ìkànnì tó ti rí lónìí tẹ́ ẹ tún fi lè sòdùn ayé yín o. Tó bá wù ọ́ ẹ̀yin ìwèrè ní kó máa bólówó bó. Tó bá wù ọ́ ẹ̀rín ìwèrè ní kó máa bá olówó rín. Rich people are nothing but users. Wọ́n tún lo olówó ẹgbẹ́ tiwọn. So kó lè mọ ibi tó le dé. So tó lówó bá lo lówó ẹgbẹ́ ẹni tó lẹ́sẹ̀ wálẹ̀ tí ó fi jà fúnra rẹ̀ ẹni tó lẹ́nu tó tóbi tó kàǹkà tó ní ẹnu tó lè fi jà fúnra rẹ̀ nínú ayé tó bá ń lo òun táwa nìwọ. So irú ẹ̀ wá kẹ̀ lò ẹ́ chipe ní ìwọ kàn máa lò ẹ́ chipe tó bá dẹ̀ sọ̀rọ̀ jù wá lọ ṣẹ̀wọ̀n sàrà ni wàá lọ ṣẹ̀wọ̀n sàrà. Òun mi rántí ọjọ́ kan ọmọ ẹranko kan tí ìyá rẹ̀ ń gbé ọmọ rẹ̀ sí pé láìsí èmi ń jò ní tí ó pé rédíò ní ìkìlò òun. Ńgbà ọmọ òun sọ̀rọ̀ jù ṣé kí ẹ lọ rè é já sí Lágòdì àbí nǹkan kí ẹ lọ rè é já sí ni ọmọ ìlò tó bí ọ̀sẹ̀ 2 sí 3 ń bẹ̀. So rich people are users. Wọ́n máa lò ẹ́ ní kò sí ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀. Wọ́n máa lò ẹ́ wọ́n á lò ẹ́ ní kò dẹ̀ sí ẹ̀kẹ́ tí ó padà tẹ̀yìn ẹ̀ yọ. Ẹ tún ti rí eléyìí sìn báyìí. Kẹ́lẹ́ ilé ò tún mọ̀ serve an example. Kọ́mọ̀ amọ̀kẹ́ tí ò ní gbọ́ but at least kó tún mọ̀ serve an example tí ẹ tún fi lè mú láti sòdù wọn ilé ayé yín pé rich people are nothing but users. Tí olówó bá ń lo olówó ẹgbẹ́ tiẹ̀ kì í tún wá sọ olówó lásán. Someone who has been in existence for the past 30-something years wọ́n ń lo òun láìsàn kọ́bọ̀. Who are you by the way and by the bush tí wọn ò ní lò? Olówó ń lo olówó ẹgbẹ́ wọn láìsanwó. Kó lè mọ how wicked rich people can be. Ṣé mo rí sì tí mi ò fi lè sọ wípé kinní kan ra wọn parọ́? Ìdí rẹ̀ mo mọ irúfẹ́ èèyàn tí olówó jẹ́.
I know, see, mo ti mọ tẹnumọ́ pé rich people are users èmi ti sọ yẹn láìmọye ìgbà sẹ́yìn ẹni ọba sì ti ń bá mi bọ̀ ti pẹ́ yọ mọ̀ wípé ní tí mo sì mọ tẹnumọ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n tí wọn wà rántí fi kún torí pé mi náà ò sì mọ̀ tẹ́lẹ̀ ni ó ní pé bọ́yá olówó tó mọ lólówó ẹgbẹ́ wọn èyí tó sì wá mú mi wá emotional jù nínú orin àpatẹnujẹ́wò èyí tí arábí tó fi léde láìpẹ́ ni tí ọwọ́ èyí tó fi parí ẹ̀hún ó pé àtowó eléyìí àtowó ti tẹ́lẹ̀ o wọn ò fẹ́ san kọ́bọ̀ ọ̀sẹ̀ rí pọ̀ mọ́ èèyàn burú àtowó eléyìí àtowó ti tẹ́lẹ̀ o wọn ò fẹ́ san kọ́bọ̀ ọ̀sẹ̀ rí pọ̀ mọ́ èèyàn burú like ṣé pápá tẹnujẹ́wọ́ yẹn ni ní tí arábí ń jó yé wa ni pé wọ́n ti lò òun tẹ́lẹ̀ òun ò rérè bẹ̀ jẹ́ òun ò kìí ṣe pé wọ́n dẹ́yẹ sóhun ìtọ́ sọ ń bẹ̀ nìyẹn wọ́n tún wá padà dé ó mì pé ẹ tún fẹ́ reuse nìyẹn náà so wọ́n tún lo olówó ẹgbẹ́ wọn nílànà ti reunion like reusing ẹni ọba ti ń bá mi bọ̀ sí pé yóò rántí bí mo ti ṣe sọ pé olówó jẹ́ yóò rántí bí mo ti máa ṣe tẹnu mọ́ pé irúfẹ́ èèyàn tí olówó jẹ́ rèé olówó máa ń lò yàn ní users ni wọ́n honestly but èyí tí wọ́n wá rántí fi kún ni pé olówó máa ń lo olówó ẹgbẹ́ wọn èmi gan ò sì wàá mọ̀ ní o so ẹ̀yin tó máa ń lo olówó ẹgbẹ́ ti yín mo sáré pé orin ìjẹta is coming from a place of personal grudges mo rí pé orin ìjẹta yẹn is coming from a place of personal grudges wèrè wo ló mú ẹ wá tó ń fẹ́ jò lórí tiwa mo rí pé ó personal orin yẹn personal jù so ẹ̀yin olówó tó máa ń lo olówó ẹgbẹ́ ti yín náà this is someone who has been making money for the past 30 something years o ẹ tún lo òun náà ẹ̀yin má dẹ̀ tó kálá yàtọ̀ kí ni mo máa ń sọ fún yín tí olówó bá lè dájú tó kálá tó lo olówó ẹgbẹ́ tiẹ̀ who are you by the way and by the bush tólówó bá lè kálá débi pé ó ń lo olówó ẹgbẹ́ tiẹ̀ olówó ń lo sáfíìsì olówó ẹgbẹ́ tiẹ̀ without payment táwa ní ìwọ so tó bá ti wù ọ́ tólówó bá ti rẹ́rìn sí ọ ṣe ni kó o máa bóyin padà kó o máa ètè gba payment ẹ before service wo àtowó eléyìí àtowó tẹ́lẹ̀ o wọn ò fẹ́ sẹ́kọ̀ ọ̀bọ̀ ṣe rí pọ́ mọ́ èèyàn burú like no I feel for you like kíní kan ìràwọ̀ I really feel for you honestly I feel for you like tó bá ti wù ọ́ olówó bá ti dọ́dún ẹ̀ eyín ni kàn máa ràn kàn máa fẹ́ kí dáàdì láìkì mi olówó kan kì í láìkì ẹnì kankan olówó kan tólówó bá tẹ̀ wá láìkì èèyàn ṣé wọ ọmọ tálíkà ni wọ́n láìkì àwọn tí wọ́n gbójú gbóyà tí wọ́n dájú débi pé wọ́n ń lo olówó ẹgbẹ́ tí wọ́n olówó ń lo olówó ẹgbẹ́ ta ni wọ́ olówó ń lo olówó ẹgbẹ́ tẹ̀ mo sáré pé orin ọjọ́ sí yẹn is coming from a place of personal grudges orin yẹn ó ń dún kankan jù ó kọjá orin à ń sọ pé à ń polongo ògbó àbí oyin olóṣèlú dé orin yẹn personal àbí wọ́n ti lo aláyé tẹ́lẹ̀ ni so ẹ̀yin olówó tó máa ń lo olówó ẹgbẹ́ tí like ẹ̀yin tó máa ń lo kìí ṣe pé bóyá tálíkà nìkan ni tágẹ́ẹ̀tì yín kìí ṣe pé tálíkà nìkan lẹ̀ máa ń lò ẹ̀kún máa ń lo olówó ẹgbẹ́ yín náà mo weak ẹ̀yin alára wa mo weak o ṣé tí wàá rí ara àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ ní ìsìn mo ti máa ń tẹnumọ́ láìmọye ìgbà wípé púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń gbọ́ lẹ́nu mi bẹ́ẹ̀ bá gbà lónìí ẹ padà yìn mí láwo lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. ẹ jẹ́ ká gbé sí làákàyè pé ọmọ bàbá yìí wà lọ́dọ̀ Oríyọmí Hamzat ẹ jẹ́ ká gbé sí làákàyè Oríyọmí Hamzat ni ẹ bá wa sùn kó gbọ́ fídíò mi kó ṣe àtúnṣe tó bá wà nílẹ̀ tó bá fẹ́ jíde gómìnà lọ títí torí tẹ́ ń ṣẹlẹ̀ yìí àwọn pátì tẹ́ wà nú ẹ̀ èèwọ̀ ń bẹ lábẹ́ wọn o èèwọ̀ ń bẹ lábẹ́ wọn ẹ gbà bẹ́ẹ̀ Oríyọmí Hamzat ìkànnù wọn ní ABC tí mo gbé jáde ṣe rí nígbà tí gómìnà Gombe fi wà ń bẹ̀ bí ti Gombe níbi tá a dá mọ́ wá yan Ọlọ́run lóye òun pẹ̀lú àwọn gómìnà wọn ti jọ wà nínú kínní pẹ̀sẹ̀ tó ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń bára wọn lọ wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ àti lábẹ́lẹ̀ àti níta wọ́n ń tó ni aláṣẹ Oríyọmí Hamzat mo lè mọ́ kàwé ní òjé ń bá wọn bọ́ sínú pọ́lítíìsì àìkàwé mi ni ìyẹn ò sì ní kí n má sọ sí mi ò kàwé mi ò lọ ilé ké ṣùgbọ́n rí mi pé pọ́lítíìsì mo bá ń lé ni o mo bá ń lé ni
gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo mọ bó ṣe ń lọ. ǹjẹ́ yìí ń tẹ̀lé Ṣèyí Mákindé bí nǹkan ṣe lọ? pátì ADC yìí tí wọ́n wá rí pé ẹ̀yin làwọn lè fà kalẹ̀ nìbàdàn. abẹ́rẹ́ ẹ dákun kí ni pátì yẹn ṣe fún Ìbàdàn láti yẹjọ́ yìí? iṣẹ́ takuntakun wo ni pátì yẹn ṣe fún Ìbàdàn rí? wọ́n máa ṣe wọn ò máa ṣe tán bá ní kí ọba yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ politics. inú ẹ̀ ni bàbá tó joyè ní ìsìn kábíyèsí Olúbàdàn, inú ẹ̀ ló ti di ọba Ìbàdàn nínú politics ni, nínú pátì tán sì wà ní. ó yá wọ́n ń tó ní ẹ̀gbọ́n tí politics sọ ni. ó lẹ́ni tí ò bá wọn ṣe nǹkan kan tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ní, gẹ́gẹ́ bí kí Sowore ó máa du pírẹ́sídẹ́ǹtì. ó bẹ̀rẹ̀ lórí rep, ó bẹ̀rẹ̀ lórí local government, ó bẹ̀rẹ̀ lórí chairman, ó bẹ̀rẹ̀ lórí gbogbo ẹ̀, ó bẹ̀rẹ̀ lórí deputy, ó wá ní pírẹ́sídẹ́ǹtì ló fẹ́ ṣe. ṣáwọn ẹni tí wọ́n tò yẹn wọ́n gọ̀ ni? ṣé wọ́n gọ̀ ni? àná àwọn ẹni tó sì dá ẹgbẹ́ yìí sílẹ̀ Oríyọmí Hamzat wọ́n fẹ́ lò yín ni. kò sẹ́ni tó ní kẹ́ ẹ fi religion yín sílẹ̀ o, kò sí. ọ̀rọ̀ religion ò ṣe religion, mi ò lè fi religion mi sílẹ̀ nítorí mò ń ṣe fún kìrìsìtẹ́nì, mò ń ṣe fún oníṣẹ̀ṣe, mò ń ṣe fún onígbá. rárá, èyí tó wà nílẹ̀ ní ìsìn ó ní agbára gidi lórí pátì tẹ́ wọ̀ yìí. arákùnrin tó jẹ́ Haúsá ni, Haúsá sì làwọn méjèèjì. bí yẹn ó ti ṣe sẹ́nẹ́tọ̀ kìnìún kan rí ní house lórí àwọn jọmọ́ọ̀lì súnà àwọn alákatakítì. wọ́n ti fi wàhálà mú bàbá Buhari, everything ó ti bú Buhari, ó ti ṣe gbogbo ẹ̀, wọ́n sì dé kán mọ́. wọ́n fi ṣe nǹkan kan ní house. òun náà wá débẹ̀ tán ó ní ṣé pé bí nǹkan ṣe ríre. Buhari tọ́nu rẹ̀ wá tán, ìwọ wá ló fẹ́ jíde gómìnà nílùú tó jẹ́ pé ò ṣe sí. ó dẹ̀ mọ́ bá ṣe ń to gómìnà yẹn bọ̀, ó kàn wà ní house wọ́n fi ẹ́ gẹ́gẹ́rẹ́ ẹ̀ wọ́n ń tọ̀ mí ti bàbá Buhari títí bàbá Buhari fi gbé àìmọye ilẹ̀ fún àwọn àáfàá alákatakítí Haúsá ní Àbújá. mo ní fídíò lọ́wọ́, tẹ́ ẹ bá fẹ́ kí n bá yín gbé fídíò yẹn wá máa gbé jáde. tẹ́ ẹ gbọ́ ẹnì kọ̀ọ̀kan ẹ̀ka alẹ̀ tí wọ́n ní ní Àbújá kì í ṣe kékeré, wọ́n lówó ju gómìnà míì lọ ńgbà wọ́n ń tà á. àwọn jọmọ́ọ̀lì súnà yìí náà ni. bàbá wa Arẹ́gbẹ́ṣọlá tán bá láwọn fẹ́ fi àwọn dẹ̀ ní síámà yí pátápátá, tán bá fẹ́ dàbí Tinubu, wọn ìkọ́ṣẹ́ wọn pé wọ́n lè jọ̀rẹ̀ tipẹ́tipẹ́. wọn ìkọ́ṣẹ́ wọn pé níbo PDP wà nìbàdàn, níbo ní APC wà nìbàdàn, tí ẹgbẹ́ ADC ó fi wá tí ó nítorí pé ń tọrẹ fún aráàlú ẹ̀ ń ṣe gbá faraàlú. àwọn yẹn kọ́ ló máa gbé yín débẹ̀ o, ẹ má jẹ́ tàn yín. àwọn ẹni wọ́n jọ ń tò ní, àwọn ẹni wọ́n jọ ń tò ní. kódà mo fẹ́ lè ní tẹ́ ẹ bá máa wà lórí títò ẹ lè má ti wò, ẹ lè má irun funfun ọyọ lórí yín báyìí kó tó kàn yín. Oríyọmí Hamzat, èmi ìyá kàṣẹ́ tí mo fẹ́ bẹ́ẹ̀ sòtọ́rọ̀ lónìí. Oríyọmí pátì tó wọ̀ yẹn kì í ṣe pé ní orúkọ ADC yẹn ló bàjẹ́. àwọn ẹni tó bá tò yẹn ó burú jáì, ó dẹ̀ ṣe mí láàánú fún ẹ. ó ṣe mí láàánú fún ẹ. ìgbà wo náà bẹ̀rẹ̀? àwọn ẹni wọ́n wá ti ń bọ̀ láti ọdún gbọ́n kọ́, ṣé ká wọ́n fi wọ́n sílẹ̀ lẹ́ẹ̀kan tẹ̀tẹ̀lé ẹni? wọ́n tó ní wàláhì tí gbogbo Ìbàdàn ó dìbò fún ọ. ẹni tó kà ló máa gbàgbọ́ yẹn, ẹ jọ̀ọ́ ká máa ní wọ́n ríǹgì ẹ̀, wọ́n lè ríǹgì ẹ̀. wàláhì àwọn ẹni tí wọ́n gbé ẹ wá láti wá ṣe ADC, ìka ayé àti tọ̀run gbogbo ẹnu ni mo fi sọ. wọ́n sì máa bá ṣe gbé ọ sókè náà, àwọn náà máa rí ẹnu lẹ̀. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́. pàǹtàmí tó sì lóun máa dá wàhálà lẹ̀, wọ́n á náwó gan. pátì tẹ́ ẹ wọ̀ tí ó bá léèyàn ní ìjákulẹ̀, pátì yẹn lè ré yín bọ́lẹ̀ pì. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. pátì yẹn lè má jẹ́ kẹ́ ẹ tiẹ̀ débì kọ̀ọ̀kan kẹ́ ẹ má wá wéèsì táìmù yín. tẹ́ ẹ bá ìjọ tí wọ́n pè yín sí pátì, tẹ́ ẹ bá rẹ́ni pè yín, tẹ́ ẹ fi ọ̀rọ̀ síwájú àwọn èèyàn, wọ́n bá ní instead tẹ́ ẹ bá mọ̀ ìpẹ́ fẹ́ di gómìnà lóòótọ́, wọnú pátì tó ti pẹ́, kì í ṣe pátì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí. ọ̀rọ̀ tó ń jáde yìí àlè kódà kàtẹ́ wá ní nǹkan kan ṣẹlẹ̀ ṣáwọn aṣọ pé wọ́n ti wá bàjẹ́, wọ́n ti sọ̀rọ̀ burúkú sí i ni wọ́n fi bàjẹ́ ni. rárá, bàbá lérè kò ní í ṣe nínú ọ̀rọ̀ pátì wọn tó wà yìí, wàláì kò ní í ṣe nínú ẹ̀. inú bàbá yẹn ló dùn, àti ibi tó wọ̀ lákínyẹmí ọmọ bàbá lérè ṣítù ó wà lọ́dọ̀ Oríyọmí Hamzat. kí lẹ̀ ń sọ yìí? ó yé Oríyọmí, ó sì yé bàbá lérè, ó wá tún yé pásítọ̀ tó wá ṣoore lásìkò yìí. wọ́n dẹ̀ tún wá interview bàbá lásìkò yìí. kí ló dé tán fi interview bàbá láti ọjọ́ yìí lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat? kí ló dé? ṣé bàbá ò sí láyé ní gbogbo táìmù yẹn? àbí ọmọ bàbá ò sí lọ́dọ̀ Oríyọmí Hamzat? ẹ gbọ́ ohun tí bàbá yìí sọ síta ni. ó ní tóun bá fẹ́ ṣèdí fún Oríyọmí, òun máa ń tóun lè ṣe tá a bá fẹ́ bá yá. ẹni lẹ́yìn interview sọ pé kí lẹ fẹ́ ṣe fún ni?
ó lálàyé kan tí bàbá yẹn sọ bàbá yẹn ò rántí wípé bóyá torí politics tàbí gómìnà tán fẹ́ ṣe Oríyọmí Hamzat ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín tán bá ń bú yín lọ́tún bú yín lọ́sì tán ń kó ìbàjẹ́ yín jáde ìyẹn ò ní ẹ mọ́ wọlé o President Tinubu òun náà ní ìbàjẹ́ tiẹ̀ wọ́n sọ ìyẹn ò dẹ̀ ní kó mọ́ wọlé ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó ṣùgbọ́n eléyìí ẹ mọ́ lọ́mọ ó bọ́ sásìkò kan náà ni ẹni tó wá ṣoore lásìkò yìí òun ni ẹbí léèrè pé kí ló mìn tó jẹ́ pé ní ìsìn ló wá ṣe oore fún bàbá lérè òrò ni òrò láti ẹ̀yìn wá gbà ẹni tó ń fọkàn sí kó lè ṣàdúrú nǹkan báyìí fún mi òun lórí yọmí ń tá àjọṣe a máa ń jà náà níbi iṣẹ́ àjà àkówó jẹ àṣẹ gbogbo ẹ̀ ó ń wáyé tí Dr. Aborode bá wà láyé kọ́lọ́n bá wa foríjì mo fẹ́ lè ní tó ṣẹlẹ̀ yìí òun gan ni tọ́ọ̀nù yẹn bá kàn ẹ wo wọ́n dẹ̀ ní ẹ̀ légbodò à ń perí Fúlàní ni kì í ṣe Fúlàní gómìnà fúnra rẹ̀ ó ní kì í ṣe Fúlàní ó láwọn ẹni tó ń jọ du oyè ni Oríyọmí Hamzat gbogbo táwọn èèyàn sọ yẹn bẹ́ẹ̀ di gómìnà wọ́n á sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀ di rẹ́ẹ̀pù wọ́n á sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀ di pírẹ́sídẹ́ǹtì wọ́n á sọ kàn mójú kú òní ó ní nǹkan ẹyọ kan ni tí ẹ bá ṣe tó jẹ́ nǹkan gidi tó yẹ pé èèyàn gbọ́dọ̀ gbọ́ níta tán bá lẹ́yìn lẹ ṣe ńlẹ̀ lè ní kán bá yín pé onítọ̀hún wá kẹ́ ẹ béèrè ẹ tún gbọ́dọ̀ jàjú ṣe bẹ́ẹ̀ yìí lẹ fẹ́ di gómìnà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ tẹ́ ẹ wọ̀ yẹn ẹgbẹ́ kan wá kọ̀ǹtró yín ni wọ́n kàn fẹ́ fi yín ṣe dẹ́ngẹ̀ ni ẹ lè bá wọn fi òfin tó sì fẹ́ fi lọ́lẹ̀ wọ́n á ní Oríyọmí Hamzat àwọn òṣèré mú nínú àwọn èèyàn wọn kí wọ́n ní kó wá dupò ADC ní Ìbàdàn abẹ́rẹ́ lọ́wọ́ yìí wọn ò ṣe ní ká mú nínú àwọn èèyàn wọn kó tó kàn yín kẹ́ẹ̀tì ẹ̀ wo bí wọ́n ṣe ń practice rẹ̀ kó tó wá kàn yín wọ́n ṣe bí bóyá oore tẹ́ ń ṣe káàkiri òun ló máa wẹ̀ wọ́n mọ́ abẹ́ wọn ló wo ńgbà Gumi wá ẹ̀yin náà rí ràbọ̀ràbọ̀ rẹ̀ mo rò pé n tó fẹ́ ṣẹlẹ̀ náà rè tí Gumi fi wá èkìdá wọn ló bá Gumi ṣe náà fọ́tò tá a sì rí ẹlẹ́yìn kọ́ tó èmi gbà pé bóyá ẹ̀yin náà kọ́ ǹjẹ́ ẹ sọ̀rọ̀ lórí Gumi yẹn nígboro Ìbàdàn ǹjẹ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ lórí àwọn Jamali Suna katakiti máa ń tí àbúrò yìí máa fi yín ṣe ni máa rú àtakò tán fi yín ṣe ni láti ìgbà náà ǹjẹ́ ẹ sọ̀rọ̀ ń pa Jamali Suna ǹjẹ́ wọ́n gbẹ̀ kankan wá bá yín mọ́ Oríyọmí Hamzat ẹ má jẹ́ wọ́n tọwọ́ yín bọ̀ sọ̀rọ̀ ẹ sì ti wọ ilé yìí náà ṣùgbọ́n ẹ tẹ̀lé wọn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ tí ẹ fẹ́ jẹ́ pé gómìnà náà ẹ wo àárín ibi tẹ́ ẹ fẹ́ jẹ́ gómìnà sí àwọn ẹni tẹ́ ń tẹ̀lé wọn ò kò síbì kankan kódà afọ́jú àwọn ẹni tí wọ́n tẹ̀lé ìtàn ní Oríyọmí Hamzat ariwo lásán tọ́lọ̀ ń bá wa kọ́ o ìyẹn ò ní kẹ́ ẹ má di gómìnà èmi ò ní ẹ má di gómìnà wàláì tàláì tí ò bá sínú pátì tẹ́ wà yìí pátì náà sì tún kọ́ ló wá jẹ́ problem àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn yín ìka ayé àti tọ̀run ni tán jẹ́ olórí fún yín tán fi ọwọ́ yín sínú ẹ̀ pé kẹ́ ẹ wá dúró fáwọn. mo bí yín léèrè kí ló dé táwọn bàbá yẹn ò ṣe wá jáde abẹ́rẹ́ ǹjẹ́ wọ́n ṣerú nǹkan tí Oríyọmí ṣe wọ́n fẹ́ jẹ nínú oore tí wọn ò ṣe Oríyọmí Hamzat gbogbo ọ̀rọ̀ tán kó jáde kò sí tó kan bàbá lérè o inú bàbá lérè ló dùn tí ó bá sọ pé báwo ló ṣe wá jẹ́ ìsìnlẹ̀ wá ń yọ gbogbo ẹ̀ tẹ́ ń sọ pé báyìí ni and then àwọn náà ṣe wá ṣoore fún bàbá lérè ní táìmù yìí kí ló dé tó fi wá ṣoore fún bàbá lérè ní táìmù yìí ẹ já gbé síwò ara wa náà èmi gan bó fún mi ní nǹkan bẹ́ẹ̀ màá ní àwọn ẹni tí mo bá ṣe tẹ́lẹ̀ mi ò mọ̀ ríru eléyìí rí Oríyọmí ò mọ̀ ṣeun ó ṣe gan ni bàbá yìí pásítọ̀ tún wá gbé sínú spiritual àbí bó lè ṣe mú sọ ó ní èèyàn máa wà láyé yìí tó jẹ́ pé ògo rẹ̀ àwọn èèyàn ni ó máa lò ó tó bá dọjọ́ alẹ́ ní ó ṣẹ̀ṣẹ̀ tó máa róore tá a bá wá tún gbé ohun yẹn sí ń tẹ́ dálẹ́jọ́ fún bàbá yìí ṣé kálẹ̀ gbogbo yín tẹ́ ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀ ń lògo rẹ̀ nìyẹn ni abẹ́rẹ́ ṣé ká sọ pé ẹ̀ ń lògo rẹ̀ ni títí pásítọ̀ yìí tún fi gbé monthly mo tún sọ dọ́ọ̀tì fún yín wọ́n tún gbé sí condition pé lóṣooṣù yóò máa gba 150 tẹ́ ẹ bá wà nínú ipò gómìnà ta ni lẹ́bù rẹ̀ máa wà tẹ́ ẹ fi máa san 150 fún lóṣù títí dọjọ́ kú láì ṣe pension. mo fẹ́ràn Oríyọmí dọ̀la ṣùgbọ́n Oríyọmí ò fẹ́ràn mi. èyí wá fa ìkáàánú àti ìkẹ́dùn àwọn ènìyàn tó ń wò pé kí ló wá dé ènìyàn á lè ṣe irú oore báyìí àbí ṣiṣẹ́ ribitibiti báyìí kéèyàn má jẹ àǹfààní kankan bẹ́ẹ̀ èyí tó mú kí wòlíì àìkóre kó ṣe kí ni kó ta bàbá lọ́rẹ mọ́tò náà lẹ̀ ń wò yìí tí bàbá ń dunnú bàbá tilẹ̀ wí pé kò sẹ́ni tó ṣe àwọn lóore irú eléyìí rí wọ́n ní kò tí ì sí irú oore báyìí tí àwọn ènìyàn ṣe àwọn rí o
inú bàbá dùn púpọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látàrí wípé bàbá sọ̀rọ̀ jáde wọ́n sọ ìṣẹ̀lẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àti Alhaji Oríyọmí Hamzat. Wọ́n sọ bí àwọn ṣe ṣiṣẹ́ fódìdí ọdún kan àti oṣù mẹ́rin tí ó dẹ̀ jẹ́ wípé àwọn ò gba owó kankan, èyí tí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọọṣẹ́ àwọn rò wípé àwọn ń jẹ̀gbádùn àgídìgbò, tó tilẹ̀ jẹ́ wípé irọ́ tó jìnnà sóòtítọ́ ni o, nítorí pé kí ni fódìdí ọdún èyí táwọn fi ṣiṣẹ́ pẹ̀lú àgídìgbò èyí Alhaji Oríyọmí Hamzat àwọn ò gba owó kankan ní ọwọ́ rẹ̀ o. àwọn ẹni ṣiṣẹ́ tó ṣàfù Nàìjíríà gan fún àìmọye ọdún orí 150 gbà ní pension. Bàbá yẹ̀ wò bó ṣe jáde fún definitely yóò ronú yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wá ní gbogbo yín wá ń gbé kiri ẹ̀ ní kòdà Oríyọmí Hamzat má sọ nǹkan kan o tó bá fẹ́ pẹ́ nínú ADC yìí má sọ nǹkan kan bó ṣe máa rí nìyẹn kọ́dẹ̀ mi gan tó bá ìsọ̀rọ̀ tó ṣe kínní èmi gan lè dúró tiẹ̀ lọ́rùn torí APC to the core ní mẹ́ torí láì kàwé mi láì ṣe kan wọ́n dẹ̀ mọ̀ mí mi ò sí Nàìjíríà yìí bọ̀ tí bí mo wà mò ń dún fún APC dọ́là kájà wọnú APC máa dún fún arákùnrin tí wọ́n ń tẹ̀lé gómìnà kiri títí tó wá fi ń ṣoore níbi àforúkọ gómìnà lápò ara rẹ̀ nílùú Gombe títí wọ́n mọ̀ káàkiri gbogbo àgbègbè tí wọn ò tiẹ̀ mọ̀ pé lè díje ó wá jáde ó ló fẹ́ ṣe ìwọ Jamali Suna tó jẹ́ sẹ́nẹ́tọ̀ nígbà kan ó wá kú ọbẹ̀ kan ìwọ náà ló fẹ́ jíde lábẹ́ APC wọ́n dẹ̀ yẹ̀ wò ìwọ tó wá jẹ́ Jamali Suna ti go against gbogbo àwọn òṣèlú pátápátá pé mùsùlùmí tó bá ń ṣe òṣèlú káfìrí ni ó ti sọ pé gbogbo mùsùlùmí àtàfà tó bá ilé lọ sí house tí ń bá wọn ṣe gbá báyìí ní kó rí fún tèpètèpè ìwọ yẹn ló wá jáde ó ló fẹ́ ṣe gómìnà ní Gombe ìdìbò bá bọ́ lọ́wọ́ ẹ̀ lẹ́dí àwùsà mo ní fídíò wọn ò mọ̀ gbé fún àwọn èèyàn rẹ̀ gangan ni wọ́n dúró ipò rẹ̀ kí ni ìpàṣẹ fún jì nígbà tó wà ń sẹ́nẹ́tọ̀ kí ló ṣe fáwọn nílẹ̀ àwùsà lásán inú àwẹ̀ ta ló gbóúnjẹ fún olórin lásán ìlú rẹ̀ nínú ìlú rẹ̀ àwọn ọmọ tó ṣe síbẹ̀ kí ni nǹkan tó gbé kalẹ̀ ṣe eléyìí ó jẹ́ inú àwẹ̀ títí odidi ọdún bíi 14 títí ń bá wọn káàkiri mẹ́jọ bíi 3 ó ń ṣoore lọ ní kó tó wá dípò kan nọ́mbà A ìwọ wá ló máa dógun lẹ́ẹ̀lẹ́ tásìkò bá tó tí wọn ò bá ilé gbé ìbò yẹn fún ẹ wàá dógun sílẹ̀ àwọn haúsá ti jáde fún ipe gbogbo ogun tó bá dá sílẹ̀ lẹ̀ wàá forí ara ẹ̀ gbé yóò sì forí ara ẹ̀ gbé tí wọ́n lù ú dáa abẹ́ wọn ẹwọ́ wà bẹ́ẹ̀ mọ̀jẹ̀ wọn fi yín kọ́rọ̀ sọ ẹ mọ̀jẹ̀ wọn fi yín kọ́rọ̀ jẹ at the end of the day ẹ̀yin gan náà lẹ́ máa sá lọ síbòmí kẹ́ ẹ má wá di from ADC to APC APC to PDP ǹjẹ́ ti gbọ́ tẹ́ ẹ bá fẹ́ change ẹ lè change kò tí ì too late ǹjẹ́ ti gbọ́ torí pátì tẹ́ ẹ wọ̀ yẹn àwọn èèyàn tán gbé yín síbẹ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n á dúró ti báńdíìtì báyìí pé nǹkan bá rí kan ṣe ni ǹjẹ́ gbọ́ ẹ lọ bí wọ́n léèrè wọ́n wà nú ẹni tí ń sọ pé báńdíìtì kan má pa wọ́n bàbá Adébáyọ̀ tó wà nù wọ́n ní báńdíìtì kan má pa wọ́n Sowore gángan àgẹ́sì rẹ̀ lọ́dún náà nílé rédíò yín kọ́ ló ti wá bá bàbá yẹn fa wàhálà ni wípé èèyàn ṣe sọ bẹ́ẹ̀ ṣerú yẹn láwọn àrí àrí yín torí báyìí fún wọn lówó oúnjẹ ẹ̀ ń ṣe gbá ẹ̀ ń ra mọ́tò fún wọn ẹ̀ ń kọ́lé fún wọn gbogbo òlú lẹ́kọ́ fún ni gbogbo òlú kọ́ but kọ́lọ́n bá pè ní sí pẹ́ ṣe kì í ṣe àwọn ẹni yìí lẹ́ni bá ṣe bàbá lẹ́rẹ̀ ṣítù kò lẹ́bi yín rárá bàbá aládùn tó dẹ̀ ń sọ kátàkátà pé yín ó tì mí mọ́lé mo tún ní mọ́tò ó jáàmù mo bu ó lọ tì mí mọ́lé kó rántí Oríyọmí náà ló tún gbà á lẹ́lẹ́gbà Adépọ̀jù akadìtì tó fẹ́ tì mọ́lé ṣé Oríyọmí náà ló jáde ló bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ akadìtì wípé ó mọ̀ tì mọ́lé torí bẹ́ẹ̀ àlàyé tí mo ní í ṣe fún Oríyọmí Hamzat ẹ lọ tún gùdẹ̀gùdẹ̀ tó bá wà ń bẹ̀ kódà ẹ bá fẹ́ wà nínú ẹgbẹ́ òṣèlú ẹ lọ tún ṣe o ẹ lọ tún ṣe tàtẹ̀yìnwá tó ti ṣẹlẹ̀ ẹ lọ tún ṣe ó lè jáde tọrọ ọmọ bàbá Tinubu ń jèrè tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ṣèyí Tinubu nílé Haúsá ọmọ Buhari ló ń fẹ́ dìde gbogbo Haúsá náà dìde sí pé láyé ò lè jẹ ẹni bá tún tẹ̀ka fún ọ onítọ̀hún orí rẹ ti burú bí wèrè tí ń léegun wọ́n ní Ṣèyí Tinubu ni the first ọmọ president tó ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá rẹ̀ ní everywhere kò sí oko tí Ṣèyí orin dé ilẹ̀ Yorùbá náà kò kàn wá ní pọ̀tà mọ gbogbo ibi tó bọ̀ àtàwọn celebrity tó ti sọ dèèyàn àtàwọn arọ tó ti sọ dèèyàn tí ò bá ti kan ẹni kó wí àtàwọn ẹni tó kọ́ ṣọ́ọ̀bù fún bó ṣe ń ṣe fáwúsá bẹ́ẹ̀ ní ṣe fún Yorùbá ibi tó bá dé ni ní sì ń ṣe fáwọn ọmọ yúùtù ní ìsìn ẹ lè lọ bá ní ìsìnká ẹni báyìí ni àwọn ọmọ Haúsá náà dìde fún Ṣèyí Tinubu kì í sáà ṣe mùsùlùmí bàbá rẹ̀ ní mùsùlùmí ìyá rẹ̀ ṣẹlẹ̀ ni ọmọ Buhari wọn ní kódà tó bá tiẹ̀ nígbà tó mọ̀ ìpò fẹ́ ṣe ìjíde gómìnà kò ṣe pé ra rẹ̀ lọ́mọ Yar'Adua ṣùgbọ́n Buhari táwọn ń gbọ́ yẹn kò ní débẹ̀ láyé ìní pé Oríyọmí Hamzat àwọn èèyàn yín tẹ faratì tẹ sọ pé ADC ni yín ADC kọ́ ló ṣe orúkọ ní ADC o àwọn èèyàn tẹ faratì yìí
wọ́n wá láti wá control wọ́n wá ẹni tí wọ́n gbé síbẹ̀ tí wọ́n máa control ni bí ìgbà tí wọ́n ṣe control Buhari títí tó fi kú wọ́n wọ́n wo àríkọ́ṣe tí Tinubu ń ṣe nísìn fúnra ara Haúsá gan ni wọ́n ń bára wọn wípé ẹ̀ ń bú Tinubu ni ẹ jẹ́ kó tún lu ẹ̀ ṣe bẹ́ẹ̀ bí ṣe ń pàlú rẹ̀ yẹn ó mọ nǹkan tí ń ṣe síbẹ̀ àwọn tiwa gbogbo owó náà kó lọ sí Egypt tán lọ kọ́lé ẹbí bàbá Kabiru léèrè kọ́ńpìnì mélòó lẹ̀ dálẹ̀ ǹjẹ́ tó wá jẹ́ pé ẹ ti ṣoore fún Ọ̀ṣun stéètì tí ìṣègbè ní lábẹ́ gọ́fúmẹ́ǹtì ilé fi ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe kó wá jẹ́ ti yín lọ́tọ̀lọ́tọ̀ wàláì kódà kó jẹ́ Kabiru ọmọ yín ló bá jáde á dìbò fún náà á bá dìbò fún ǹjẹ́ ti bọ̀ torí bẹ́ẹ̀ ní tí Tinubu ṣe ló ń gbà láti ìgbà tó jẹ́ pé no nothing a sì tún ráwọn ẹni tán ń takò náà kí la fẹ́ sọ nípa tiyín kí la fẹ́ sọ lórí Arẹ́gbẹ́ṣọlá kèsì Táyọ̀ ó di gómìnà lọ́ṣun ó sọ skul ti ẹni tí ń lò jáàbù ọ̀nà bábọ̀ ọ̀nà ibo náà ṣe dé mi ò fi tako Arẹ́gbẹ́ṣọlá o wọ́n fẹ́ control individual ní Ọ̀yọ́ state wọ́n fẹ́ control ilẹ̀ Yorùbá ní ọ̀nà tí ò tọ́ lọ́nà ẹ̀sìn ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ òfin ọ̀tọ̀ gbogbo wọn pátá abẹ́ wọn ewu wà ń bẹ̀ wọ́n tún fi ṣèyí tiwa wọ́n fi ń bú Oríyọmí àwọn èèyàn wọ́n rí náà o kì í ṣe pé ní wọn ò rí náà o kò sẹ́ni tó mú mọ́ ní ìsìn gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti bàbá lérè kò lọ mọ́ tí pé ní ìsìn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó sọ̀rọ̀ nǹkan kan gbogbo àṣìṣe tí bàbá Tinubu ṣe gan tẹ́lẹ̀ wọ́n ti sọ rí in ló ṣẹlẹ̀ lórí ọmọ Buhari wọ́n dẹ̀ tún sọ ti Buhari náà ó yá kí lẹ jẹ́ tí mo fi ní sọ tó bá ṣẹlẹ̀ nígbà yìí àsìkò ọgbà tó yẹ ká sọ náà ló ṣẹlẹ̀ yìí ìyẹn ò sínú pé wọ́n fẹ́ gbé yín lulẹ̀ rárá àwa Yorùbá la máa ń rorò kúrò bẹ́ẹ̀ ṣé nílẹ̀ ìtẹ́ bá fẹ́ gbàgbé ìgbèlú ṣé wọn ò ní chẹ́ẹ̀kì gbogbo fáìlì yín náà kan tó ṣe wọ́n á tún bí ẹlẹ́rìí pé ṣó o jalè rí ṣó o bọ́lọ́pàá fa wàhálà yìí wọ́n á rí i pé wọ́n bò fínífíní kan tó lè ní ó yá ń gbàgbé ìgbèlú débi pé ẹ fẹ́ di gómìnà ṣé wọ́n ti gbérò yín jáde tá a yìí tí ó bá jẹ́ pé ẹ bá àwọn the right people rìn nínú ADC tí wọ́n jẹ́ the right people nínú ADC wà láì kìí ṣe irú àwọn èèyàn tán dìde ọ̀dàlẹ̀ gidi ni wọ́n gbogbo ẹnu ni mo fi sọ ọ́ Oríyọmí Hamzat mo lè ti ìlú èbó yìí má san tíkẹ́ẹ̀tì mi tán bá dìbò fún yàn lọ́nà mẹ́wàá máa dìbò fún ẹ but àwọn ẹni tó bá tò á lè ṣe é èmi bí ẹnìkan o mi ò lè sọ pé Oríyọmí jẹ tẹ̀ka fún láyé kí n jọmọ ìyá rẹ̀ débẹ̀ torí àwọn ẹni tí wọ́n gbé ADC kalẹ̀ lẹ̀ ẹni bigidi ni wọ́n tán ṣetán láti dàjọba ilẹ̀ Yorùbá tán ṣetán láti da àlàáfíà ilẹ̀ Yorùbá rú ìgbà wo ni ò ní ṣe fún wọn náà àníkà sinmi ilẹ̀ Yorùbá ẹ wá fẹ́ fi mọ̀dàrú sínú ẹ̀ Oríyọmí pátì tó wọ̀ yẹn kì í ṣe pé ní orúkọ ADC yẹn ló bàjẹ́ àwọn ẹni tó bá tò yẹn ó burú jáì ó dẹ̀ ṣe mí láàánú fún ẹ ó ṣe mí láàánú fún ẹ ìgbà wo náà bẹ̀rẹ̀ àwọn ẹni wọ́n wá ti ń bọ̀ láti ọdún gbọ́n kọ́ ṣé ká wọ́n fi wọ́n sílẹ̀ lẹ́ẹ̀kan tẹ̀tẹ̀ yé ẹni wọ́n tó ní wà láì fi gbogbo Ìbàdàn dìbò fún ọ ẹni tó kà ló máa gbàgbọ́ yẹn ẹ jọ̀ọ́ kí wọ́n ní wọ́n ríǹgì ẹ̀ wọ́n lè ríǹgì ẹ̀ ìlú èbó gan ríǹgì kí lẹ́ ń sọ yìí ìlú èbó tán gbé pátì kalẹ̀ wọ́n ríǹgì tẹ́ ẹ̀ wá ní jẹ́ kí bàbá lérè ó sinmi rárá o kò sí tó kan bàbá lérè ṣìtú nínú ẹ̀ inú bàbá ló dùn tẹ́ ẹ bá dẹ̀ ní ọ̀rọ̀ bàbá lérè ó fẹ́ ba ìrìn àjò Oríyọmí jẹ́ kí ló mú pásítọ̀ wá aṣoore ní táìmù yẹn pásítọ̀ tó jẹ́ pé ó lóun mọ̀ fún bàbá yìí lówó fún títí dọjọ́ ọkú lóṣooṣù ṣáwa ní gbogbo àtẹ̀yìnwá kí Oríyọmí ó tó jáde pọ́lítíìsì ṣé kò lówó yẹn lọ́wọ́ ni mo bí yín léèrè ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run èyí tí n bá ti sì sọ nínú ẹ Ọlọ́run má jẹ́ àṣìsọ èyí tí mi ò rí sọ dáadáa ẹ bá mi tún ṣe àwa Yorùbá la fẹ́ sinmi freedom la fẹ́ àwọn pátì kan ò lè wá n tó bẹ̀rẹ̀ láti lu tán bá wá nìbàdàn Haúsá ni ó dìgbà wọn bá kọ́ tán bá láwùsá ni ǹjẹ́ gbọ́ ńlá tó mọ̀ ìpètò àwọn ẹni ẹ̀ ń bá ṣe o ṣùgbọ́n àwọn ẹni wà ń bẹ̀ Yorùbá ni wọ́n ṣe lè fẹ́ gbé wa lé wọn lọ́wọ́ abẹ́rẹ́ wọ́n ṣe lè fẹ́ gbé wa lé wọn lọ́wọ́ ẹ wo ẹni tó bá bàbá jẹ tó bá bàbá mu tí ṣe ẹrù fàáyí tó sì jọ náà ló tún yọ̀bẹ tì àsán gan ló lè ìta ṣe fún Buhari wọ́n fẹ́ ṣe fún Tinubu rọ́gẹ́ẹ̀tì gan ó lágídí stubborn man bíi mi ni bàbá yẹn stubborn lórí tí n bá ń ṣe lọ ntẹ́mi náà bá sì fẹ́ sọ wàláì máa sọ ni èyí tó bá kù díẹ̀ káàtó ẹ lè bá mi tún ṣe tàbí tẹ́ ẹ bá bú mi wẹ́ẹ́l kì í ṣe gbogbo èèyàn ló lè nífẹ̀ẹ́ sí nǹkan tí mo sọ tá a bá sòótọ́ ọ̀rọ̀ á kú bá a sọ á kú kí wá lóde tá a máa sọ pé yín Yorùbá a fẹ́ gbéra wa lulẹ̀ ẹ jẹ́ a máa ronú délẹ̀ ká tó máa sọrú ọ̀rọ̀ yẹn àwọn ẹni tó ń sọrú ẹ̀ fún kọ́ a ṣe sọ pé wọ́n fẹ́ gbé lulẹ̀ politics nìyẹn yóò faramọ́ ni ọ̀rọ̀ sì tó bá mọ̀ nǹkan fẹ́ máa ṣe politics gidi wàá gbọ́ mo yú ọ̀rọ̀ ẹlòmíì òbí ọ̀gá wọn tún describe ẹ ní anyhow ta ló fẹ́ mú kò sí Oríyọmí Hamzat I love you so much dákun torí Ọlọ́run ẹ má bá bàbá lérè jà
sì má bá àwọn ẹni wọn jáde jà ẹ lọ síbi àwọn péèjì àwọn Haúsá kẹ́ ẹ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ politics. Àwọn kan ní Òbí o kí ló dé Òbí kọ́kú náà kọ́ ni àwọn kan sì ní Òbí ló lọ́wọ́ sí pé kán lé gbogbo Haúsá kúrò nílẹ̀ Ìgbò. Báwo làwọn ṣe lè dìbò fún? Ó yá kí Kwankwaso wá sọ pé àwọn èèyàn òun ló fẹ́ wò lulẹ̀. Abẹ́rẹ́ wọ́n máa ń ronú ni. Nígbà tí ó ti ṣẹlẹ̀ sí yín àwọn ẹni tó ṣẹlẹ̀ sí ń kọ́ kí lẹ fẹ́ kán ṣe? Àwọn ẹni tó ṣẹlẹ̀ sí wọn jáde nígbà wọn náà bá fẹ́ ṣe dáadáa. Ọba Sókótó nìyẹn ọmọbìnrin ọmọ kékeré ló jáde fún un. Ó ní irú ọba kí ló jẹ? Wọ́n ń pa èyàn mọ́ ẹ lọ́wọ́, wọ́n ń pa kúkú, wọ́n ń pa kúkú, wọ́n dẹ̀ ń gbé obìnrin lọ sí mọ́sálásí bá sùn, ó dẹ̀ lójó lórí mùsùlùmí. Kí ni ẹ́? Ọ̀nàdẹ̀rí gbogbo èèyàn dìde sí náà dépò Oríyọmí Hamzat. Ó ń tẹ̀mí lọ fún lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat ni pé wàláhì àwọn ẹni tí wọ́n gbé ẹ wá láti wá ṣe ADC ìka ayé àti tọ̀run gbogbo ẹnu ni mo fi sọ. Àwọn ẹni wọ́n kàn sọ̀rọ̀ pé ìsìlámù wà lọ́tọ̀ rẹ̀, ìwàkiwà táwọn gbé dání ìní fi ń ba ìsìlámù jẹ́. Àwọn náà sọ ìsìlámù lórúkọ burúkú o. Ìsìlámù dá ẹ̀sìn tó dáa ni fún èmi, fún ẹni tí ń bá ń ṣe. Kìrìsìtẹ́nì dáa fẹ́ni tí ń ṣe, ìṣẹ̀ṣe dáa fẹ́ni tí ń ṣe. Bóníṣẹ̀ṣe bá jáde lónìí tó bá lóun fẹ́ dìbò gómìnà, tá a bá rí àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ tí wọ́n gbé ètò gómìnà yẹn kalẹ̀ fún orúkọ ọjọ́ tó fẹ́ ṣe yẹn, wàláì kí ló dé tá a fi ní tẹ̀lé? Á tẹ̀lé mọ̀nà. Oníṣẹ̀ṣe ni mo wí, á tẹ̀lé. Àwọn ẹni tí dá wàhálà yẹn náà sì lórùn lọ́wọ́lọ́wọ́ délé Haúsá. Kí ló dé? Kí ni Gumi wá ṣe? Kí ló wá ṣe? Ẹni mélòó Yorùbá lẹ rí lọ́hùn tí lọ́ọ́ bá wọn sọ̀rọ̀ nípa mítìnì bí wọ́n ṣe ṣe nǹkan. Abẹ́rẹ́ ǹjẹ́ báwọn bá lọ sọ́dọ̀ Gumi nílùú rẹ̀ ṣé wọ́n gbé fọ́tò yẹn jáde? Ṣé wọ́n sọ ń tán bá bọ̀ fún gbogbo ará ayé? Bàbá lérè ò ní nínú àtìmọ́rìṣe yín o rárá. Kódà fọ́dítìǹkà náà kò ní wàhálà nínú àtìmọ́rìṣe yín. Ẹ̀yin bàbá Aládò ti ń sọ̀rọ̀ ọmọdé ní ìdálà kó náà ronú wípé wọ́n ti fẹ́ mú un tó jẹ́ pé ìwọ Oríyọmí náà ló gbà á lẹ̀. Ṣé ẹgbọ́n tí mo sọ? Òní sì kọ́lẹ̀ tí ìṣòre ó ti yẹ kẹ́yìn náà ronú. Tẹ́ ẹ bá lọ́mọ bàbá lérè wà lọ́dọ̀ yín, bàbá àtọmọ wọn mọ ńlá la o. A ti rí bàbá tó gbọ́mọ wá sí àgídìgbò yín kejì tó lọ́mọ òun ti kó gbogbo dọ́kúmẹ́ǹtì òun. Ṣé bó fẹ́ gbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀? Gbà tí ò tí ì kú ó ṣe fẹ́ jogún bàbá. Èsì tún gbá bàbá gbé. Ṣé rí pé wọ́n lè pa bàbá yẹn? So ẹ má jẹ́ kọ́rọ̀ àwọn ọmọ yẹn kó dà yín láàmú pé àbóyá ni wò ní. Rárá, ariwo kọ́ ni music. Ẹ tẹ̀lé àwọn ẹni tó jẹ́ the right people. Lónìí lọ́la kò sẹ́ni tó lè fún àwọn ẹni tẹ̀lé yẹn. Ẹ worú lídà yín tó ṣerú èyí fún Tinubu. Ìgbà wo ni ò ní ṣe fún wọn náà Oríyọmí? Wọ́n sì máa bá ṣe gbé ọ sókè náà àwọn náà máa rí ẹnu lẹ̀. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ torí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Pàǹtàmí tó sì lóun máa dá wàhálà lẹ̀ wọ́n á nawọ́ gan gidi. Kọ́mọ lè rọ pé kíní ìwọ tó fẹ́ ṣerú nǹkan báyìí Oríyọmí. APC wà lẹ̀, PDP wà lẹ̀, ó wá lọ wọ new party tó ṣẹ̀ṣẹ̀ dé kálẹ̀ gbé gómìnà yẹn ká nítorí pọ́n sóore o ó ń ṣe gbá o mi ò lórí sí kíní yẹn o má sì mí gbọ́ o. Káwáyà Oríyọmí o gbogbo oore tó ti ṣe yẹn. No! Gómìnà yàtọ̀ sí oore abẹ́lé. Gómìnà yàtọ̀ sí oore ìlú. Ẹ má jẹ tàn iṣẹ́ gbogbo ìlú Ìbàdàn ló ṣoore yẹn fún ni. Oríyọmí dà àlọ́rọ̀ gómìnà ni ẹ sọ sí ẹ má sọ̀rọ̀ ipò ṣoore fún lágbájá. Àwọn ẹni tá dìde táwọn ọmọ kú sí lọ́rùn ṣé báwa yìí náà la dìde. A rí pásítọ̀ tó sọ pé ńgbà náà ó fi ṣẹ́ṣọ́ ni wọ́n fi ṣoògùn ni. Èmi dojúkọ wọn mo ní rọ́nà pa àwọn ẹni yẹn náà jẹ̀bi. Mi ò Oríyọmí náà bọ̀ tó mọ̀ mí lórí nẹ́ẹ̀tì yá kàṣẹ́ẹ̀tì. So torí bẹ́ẹ̀ Oríyọmí má go against anybody o. Ìwọ ni kò tẹ́rù ara ẹ̀ pa lórí mítìnì tó ó wá lè mọ́ yà ṣáà lọ́lọ́ wọ́n lè gbé ọ sí o. Ṣùgbọ́n tún gùdẹ̀gùdẹ̀ tó bá wà tí ó wà tẹ́lẹ̀ tún ṣe. They are nothing but users. They are nothing but users. Torí ẹ̀ mo fi sọ fún ẹ wípé kò sí ẹnikẹ́ni tó ní tí ó fẹ́ ní kankan. Ọlọ́run ló ní tí ó fún gbogbo wa. Yóò bùn mi ní solo sí ìdẹrù olówó. Àwọn àgbàlagbà wọn sọ bẹ́ẹ̀. So má retí wípé ẹnìkan kó bùn ọ ní nǹkankan. Kí ni reason tí ẹnu mi fi gba whatever tó bá wù mí láti sọ? Òun ni wípé ìní padà wá sílé ẹ wá béèrè nǹkankan. I don't go to people. Tó bá lè tán máa post account number mi ní ẹ sì sunkún náà lẹ́ẹ̀dákẹ́ ẹ tún máa tẹ̀wọ́ mi náà ni kò sí ní tẹ́ fẹ́ ṣe sí. Tó bá lè tán tó di pójú ogun lè máa post account number mi ẹ dẹ̀ sunkún náà lẹ́ẹ̀dákẹ́ ẹ ní kankan tẹ́ ẹ lè ṣe sí. Nígbà tó rí mi ń lé ẹ ayẹ̀sì tó lè ṣe náà ní kẹ́kọ̀ọ́ máa sunkún nu kulu àdémọ̀ rẹ tó ti máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ara lè yín mà tó ti ń tọrọ owó mo tún tọrọ ẹ̀ náà nìyẹn èmi ìkà kò rẹ̀ sí ẹ̀kan tẹ́ máa ṣe sí. So I refuse to bow, I refuse to be pressured, I refuse to go to anybody for whatever monetary gain. I refuse. Bàbá ọlọ́pàá èèyàn tí máa ń fún mi lówó bàbá líle ni. Ó dẹ̀ understand the pain ọmọ líle torí ẹ̀ ni bàbá yẹn ṣe máa ń tẹ̀wó fún mi. So not because pé bóyá mo jọmọ gidi lọ́dọ̀ wọn.
bàbá yẹn bàbá líle ni ó understand the pain ọmọ líle lórí ẹ̀ ló ṣe máa ń tẹ́wọ́ fún mi pé ẹ wo ọmọ yẹn náà wọ́n wá tí wọ́n ó jẹ wọ́n fẹ́ gòkè ní ẹ̀sàjì ààbò lówó kọ́mọ bá ṣe ẹ̀ lọ. so reason tí bàbá yẹn ṣe máa ń ṣe tó ń ṣe nìyẹn kò ṣe pé bóyá gbogbo kíkùn tẹ lọ́mọ ń kùn sí wọn létí kẹ ọ̀dàlẹ̀ lọ́mọ yẹn yóò dalẹ̀ bàbá mọ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé mi ò lóyà wọ́n mọ̀ pé mi ò kí ń sí inú pé tí màá jẹ ni mò ń wá káàkiri bàbá sì mọ̀ pé wọ́n yìí fọ̀rọ̀ loyalty lu ẹni tẹ́bi ń pa kó dalẹ̀ bàbá mọ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé mi ò lóyà wọ́n mọ̀ pé mi ò kí ń sí inú pé tí màá jẹ ni mò ń wá káàkiri bàbá sì mọ̀ pé wọ́n yìí fọ̀rọ̀ loyalty lu ẹni tẹ́bi ń pa kó ọmọ èèyàn burú lóòótọ́ ṣé mi ṣẹ̀ṣẹ̀ ń sọ ni ṣé mi ṣẹ̀ṣẹ̀ ń sọ ni wípé see rich people are nothing but users sí olówó lò ẹni olówó lò ẹni kò sí tó lé ní pé kí wọ́n pè ọ́ láti inú ilé olówó kó o sì débẹ̀ kó stand on business ṣùgbọ́n nítorí pé short cut tí wọ́n náà ń wá tù success o ti lérò pé wọ́n fẹ́ ta ẹ̀mọ́ tó máa ń ṣe àwọn tálíkà yẹn wọ́n fẹ́ fi 100 naira bí ìgbèyàn bá ta kíní tẹ́tẹ́ tí wọ́n máa ta gogogogo wọ́n fẹ́ fi 100 naira wọ́n fẹ́ fi gbé 2.0 ó ti wò pé iṣẹ́ tí òun mọ̀ fẹ́ ṣe fún dádì iṣẹ́ yìí ò mọ̀ kọjá bí iṣẹ́ 200,000 tóun bá ṣe fún dádì lọ́fẹ̀ẹ́ bóyá dádì àfihàn láìkì òun bàbá mi dádì ò lè fi yẹn láìkì ẹ̀ àbí wèrè ní ẹni kò sí nǹkan ṣiṣẹ́ kó o gbowó ẹ̀ ṣiṣẹ́ kó o gbowó ẹ̀ who go help you no go stress you èmi máa ń stand on business níbẹ̀ mú mi déwájú Tinubu I will still remain on business mo máa stand on business ní tẹ́ bá mú mi dé State House l'Abuja ẹ yà lé mi jáde kó n bẹ̀ ní tí n bá fi ní gbowó iṣẹ́ mi tí mo bá fẹ́ ṣe ẹ máa lé mi kúrò n bẹ̀ ní ìdẹ̀ máa lọ lé mi lọ mú gàrí mi rà pẹ̀lú owó tọ̀dọ̀ tèmi tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ fún mi ń lọ lé mi lọ mú I remain on business ẹ bá mú mi déwájú Bill Gates kẹ́ mú mi déwájú Elon Musk I stand on business and I remain on that. ọmọ èèyàn lè ìwọ náà fi eléyìí sẹ̀kọ́ fi eléyìí sàrí kọ́gbọ́n mú nínú ẹ̀ kó fi sòdùwọ̀n ilé ayé ara rẹ wèrè yìí wọ́n ń lo olówó ẹgbẹ́ wọn o wọ́n ń lo olówó ẹgbẹ́ wọn o ẹni tó ti ń lówó for the past 30 something years ni wọ́n sẹ̀ lò tán yìí o they used ẹni tó ti ń lówó for the past 30 something years they used him for almost free ẹni tí ó ti ń lówó for the past 30 something years ni wọ́n sẹ̀ lò tán yìí wọ́n lo òun pápápá wọ́n lo clean mouth wọ́n tún fẹ́ rí use ó ní wọ́n tún padà wá so how much more tí wọ́n bá lo ẹni tó ti ń lówó for years tí wọ́n lò lọ́fẹ̀ẹ́ how much more you who are you by the way and by the bush ta ni wọ́ tí wọ́n bá lo ẹni tó ti ń lówó bọ̀ for years tí wọ́n bá lò lọ́fẹ̀ẹ́ ta wá ni wọ́. See I am saying this in like mo ń sọ in general perception ni bí gbogbo olówó ṣe rí nìyẹn I mean on that àti iṣẹ́ eléyìí àti iṣẹ́ tẹ́lẹ̀ olórí gbogbo ẹ̀ wọ́n fẹ́ san kọ́bọ̀ ṣẹ̀rí pọ̀ mọ́ èèyàn burú iṣẹ́ tí èèyàn lòun ti làágùn ó ti làágùn tẹ́lẹ̀ ó ní wọ́n dẹyẹ sóhun ẹnu ara ẹ̀ lẹ́ti gbọ́ ẹbẹ̀ ń lọ sọ I am quoting him ó ní wọ́n dẹyẹ sóhun nígbà tó wá yàtẹ̀ tó nílò ẹ̀ ní bá tó ń tọ̀ lọ ó lòun wá pé kò sí ẹ̀ tó wá bínú ó lòun wá pé eléyìí ò ní rí bíi ti tẹ́lẹ̀ o ó ní gbà at the end of the day àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tí ẹ̀ tó wá fẹ́ ṣe kọ́bọ̀ ọmọ èèyàn lè lóòótọ́ so ọdún méjì tó ti ṣe lọ́fẹ̀ẹ́ yẹn tó ń di ẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ yẹn tó fi ń rò pé bóyá dandan o gbọ́dọ̀ jèrè wàhálà rẹ kó tó kú òbí pé ìbátan tó bá tiẹ̀ kú òbí o gbọ́dọ̀ jèrè wàhálà rẹ tètè yọ̀ǹda ọdún méjì yẹn sílẹ̀ fún wọn kọ́ ọmọ bá tiẹ̀ lọ ọmọ àǹtí mi ò lérè kankan tó máa jẹ níbi tó wà yẹn yọ̀ǹda ọdún méjì tí o ti ṣe sílẹ̀ sẹ́yìn yẹn yọ̀ǹda rẹ̀ fún wọn kọ́ ọmọ bá tiẹ̀ lọ ọdún méjì yẹn ní ọmọ di ọmọlẹ̀ tí ó fi ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí ó dọdún 5 tí ó fi dọdún 10 tí ó fi dọdún 15 tí ó fi dọdún ọdún tẹlomi ń dọ́gbọ̀n ọdún tẹlomi ń di 40 ọdún àti nǹkankan rèé tí ẹlòmíì ti ń sìn ìrú ìlú lọ́wọ́ lábẹ́ olówó 40 ọdún àti nǹkankan rèé tí ẹlòmíì ti ń sìn ìrú ìlú lọ́wọ́ ní abẹ́ olówó. Rich people are nothing but users in their natural form. Rich people are users. Rich people are nothing but users. So avoid rich people by all means. Avoid rich people by all means. See, stand on business whenever you meet one. Nígbàkúgbà tó bá ṣalábàápàdé ìkankan nínú wọn, stand on business. Ìbá jẹ́ pé kí ló ń tà ní o, ìbá jẹ́ rẹsì ní o, ìbá jẹ́ pé òun gbálẹ̀ ọjà ní o, ìbá jẹ́ pé òun kunlé ní o, ìbá jẹ́ ìwáyà ní ọ ní o, ìbá jẹ́ gbá ní ọ ní o, ìbá jáwò ní ọ ní o. Kọ quotation rẹ fi lé olówó lọ́wọ́, béèrè owó rẹ, gba owó iṣẹ́ rẹ, kó pé pérépéré kó ìṣiṣẹ́ wọn fún wọn. Kó dẹ̀ get out. You have no business there. So don't go to rich people with the mindset of pé bóyá tí n bá ṣiṣẹ́ ọ̀fẹ́ fún dádì, bóyá dádì máa rántí mi later, bóyá dádì fẹ́ fi yẹn test mi wò ni, bóyá dádì máa padà help mi, yóò bù mí ní solo sí ìdẹ̀rù olówó. Àwọn ará àjọ wọn ò kú lórí. Expectation pé wọ́n bọ̀ tó ń gbé lé ọkàn yẹn, òun ló máa jẹ́ kó o padà wá dẹrú finally. O dẹ̀ ní lè lọ mọ́ nígbà tó o bá ti ṣiṣẹ́ bí ọdún bíi 2 lọ́fẹ̀ẹ́.
ó máa wò pé ọdún méjì tí mo ti wá ṣe lọ́fẹ̀ẹ́ ìbò ni kí n kàn yẹn sí mo gbọ́dọ̀ jèrè wàhálà mi n tí ò ní jí o lè lọ nìyẹn n tí ò ní jẹ́ kó o lè lọ nìyẹn because ó ti ṣe bí ọdún bíi méjì lọ́fẹ̀ẹ́ ó dàbí ẹni tí tẹ́tẹ́ ń jẹ ni tí tẹ́tẹ́ bá ti jẹyàn dáhùn àyè kan gbogbo owó tó kù lápò ẹ ọ̀fẹ́ run sí o pé àfi dandan o gbọ́dọ̀ gba owó rẹ pé tó o bá tiẹ̀ ní jèrè fún bí èyí tí tẹ́tẹ́ ti gbà lọ́ọ̀ rẹ wọn gbọ́dọ̀ gbà padà tẹ́tẹ́ ò sì ní dá èyí tó ti gbà lọ́ọ̀ rẹ padà yọ̀ọ̀yà jẹ gbogbo èyí tó kù lápò rẹ tán yẹ́nyẹ́ ni ó lé ojú kòkòrò náà ní ń pa ẹlòmíì nínú yín kú lọ ó lọ sílé olówó orí mansion ọ̀rá ń dún bẹ́ẹ̀ kí orí mi sèmi náà lẹ́lẹ́rẹ́ o ibi tí o ti ń fọ́ nìyẹn o ti ń fọ́ nìyẹn so with time ó bẹ̀rẹ̀ sí ní máa rí ẹni tó nílé yẹn bí ọlọ́run ọ wàá máa wá tí ó fi kàjó lẹ̀ ó náà tó ti jẹ́ pé tó náà ó fi kàjó rẹ ní wá tẹ́lẹ̀ so tó bá ti bẹ̀rẹ̀ sí ní rí ọ bí ẹni tí ń fọ́ yọ wà gbàbẹ̀ ẹ wọlé ó lè bẹ̀rẹ̀ sí ní máa fún ọ ní story tí ò ṣẹlẹ̀ gbọ́n tí ẹ ń wí ni àwọn àgbà fẹ́ bólówó ń sọ̀rọ̀ bí ń ṣèké ajé àmọ́ gbẹ̀rí jẹ́ olówó ló kúrọ́ jù bọ́ ẹ̀yin ò ní mọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní máa fún ọ ní story tí ò ṣẹlẹ̀ ó lè mọ̀ ní 1984 èèyàn bíi 60 ló rán lọ sí Canada ńgbà àwọn náà sì ti rí mansion ò ní lè jiyàn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.